ẹ dákun ẹ̀yin ọkùnrin kan ṣé nítorí pé mo ní káwọn obìnrin má sẹ́ndì òbò wọn sí yín mọ́ torí ẹ̀ lẹ ṣe rò pé ẹ lè wá halẹ̀ mẹ́mi ṣé ẹ rò pé èmi tèmi ń ṣiṣẹ́ ń bí ṣé ẹ rò pé mi ń ṣiṣẹ́ tèmi nítorí gẹ́ndà kan ni kò sí tó kàn mí kan ẹni gẹ́ndà ìwà àbàjẹ́ òun làwa kọ́ ní àwùjọ òun làwa kọ́ ní society ẹ̀yin obìnrin ẹ má fi òbò yín ránṣẹ́ sọ́kùnrin mọ́ even kó jọ́kọ lé tó fẹ́ ẹ níṣu lọ́kà tó bá béèrè òbò ẹ má sẹ́ǹdì ẹ̀ sí ó lè má jẹ́ ìwọ nìkan lobìnrin tó wà nínú láìfù ọkùnrin yẹn ó lè ní obìnrin míì nínú láìfù ẹ̀ tíyẹn náà ní access to his phone ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ̀dẹ̀ ń bú mi báyìí nísìn ọ̀pọ̀lọpọ̀ yín ilẹ̀ mọ̀ wípé ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò sí rọ́ńbẹ́ many of àwọn obìnrin tí wọ́n ti sẹ́ǹdì òbò wọn sí yín mélòó nù wọn lẹ ti fẹ́ tán bá sọ wípé ẹni yìí òbò ẹ̀ wà lórí street ó wà lórí social media ṣẹ́yìn lè gbà kí ọmọ yín kó fẹ́ ẹni tó bò ẹ̀ wà online ìwọ gan téèyàn sẹ́ǹdì òbò sí ṣó o lè fẹ́ ẹni tó sẹ́ǹdì òbò sí ẹ ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ pé most àwọn ọmọ tẹ́ ẹ ló bò wọn lọ́wọ́ yìí ẹ̀yin lẹ victimize àwọn ọmọ yẹn tán fi sẹ́ǹdì òbò yẹn most yín lẹ purọ́ fún wọn pé ẹ fẹ́ fẹ́ wọn especially àwọn single mother tán wà desperate tán wọ́kọ ẹ̀yin lẹ máa sọ fún wọn wípé ẹ kò mí nà kò ṣe gbà nà mo fẹ́ fẹ́ ẹni ìgbà mo dẹ̀ ń sọ pé obìnrin don't be gullible ọkùnrin tó bá ti ní o sẹ́ǹdì òbò ẹ kò ní fẹ́ ẹ má rò pé bóyá ìyẹn ló fẹ́ fi proof loyalty yẹ má rò bẹ́ẹ̀ tó bá ti sẹ́ǹdì òbò ẹ àbó ṣe kámẹ́rà dàn pẹ̀lú ọkùnrin ó máa rò pé bó ṣe ń ṣe fóun yẹn ló ń ṣe fẹ́ lòmíì ó mọ̀ pé ò ṣe fẹ́ lòmíì o but intellectual rẹ̀ brain ẹ̀ psychology ẹ̀ máa imagine pé bó ṣe ń ṣe yẹn ló ń ṣe fẹ́ lòmíì ìjọsìn àìbá ṣe máa ń sọ fáwọn teenagers àwọn young adults ẹ má ṣe premarital sex ọkùnrin tó ń bá ẹ sùn láì tí ì fẹ́ ó máa rò pé bó ṣe ń gbà fóun ló ń gbà fẹ́ lòmíì kò ní trust yẹ kò ní rí ẹ bí ọmọ gidi kan yes àníyàn lóníkálùkù fi ń bá èèyàn relate àníyàn tí wọ́n fi ń bọ́kùnrin relate ńgbà míì ó yàtọ̀ sáníyàn tọkùnrin yẹn fi ń relate pẹ̀lú ẹ tọkùnrin bá sọ fún ẹ pé òun fẹ́ fẹ́ ẹ tó ti sọ fún pé tó marriage or nothing tó dẹ̀ ní òkè òun ò fẹ́ ni along the line tó bá rí wípé ni ò ní intention àti fẹ́ ẹ lọ́kàn you cut off from him whatever you have done with him you did it out of ignorance out of the fact wípé o ò mọ̀ wípé intention ẹ̀ sí ẹ ó yàtọ̀ sí tiẹ̀ ìgbà ìmọ̀ lọ́lọ́run fojú fòdà nígbà tẹ́yìn ọkùnrin alábùkù kan tẹ́ wá ń wá DM tẹ́ wá ń bú mi bẹ̀ ṣe rò pé mi ràn yín iṣẹ́ ni kí ló kàn mí kàn yín kò sí nǹkan tó kàn mí kan gender kankan lórí cyberspace àtàwọn obìnrin tí wọ́n bá mi jà àtàwọn ọkùnrin tí wọ́n bá mi jà kò sí kankan nù yín tí mo ránṣẹ́ àbí òye yín nísìn bá a ṣe máa dẹ́kun ìwà ìbàjẹ́ nínú society nǹkan táwa wà fún nìyẹn àtiwọ́ tó dé tó láwọn yálàyà primitive mi ò ever tí ìwà bí rí kí wọ́n present ara mi bí àgbàlagbà kan I always tell people that I'm a very young person ọlọ́run ló sọ pé òun máa fòpè dààmú ọlọ́gbọ́n kẹ́lẹ́ran ara kan mọ̀ bá ṣògo níwájú rẹ̀ ọlọ́run rí pé ọmọdé ni mí kó tó fún mi ní oore ọ̀fẹ́ iṣẹ́ tí mo ń ṣe ṣé ọgbọ́n àbí etí ẹ ya mi ò sọ pé mi ò primitive even I'm very primitive and naive ẹ̀kọ́ ni mo kọ́ débi tí mo ń ṣe ìwé ni mo kà débẹ̀ àbí òye ọmọ tó ṣe parí professional course kan sì ni 6-month course tó wà very tense and rigorous so lọ́wọ́ àbí jòkó sí ìwọ tó advance tó primitive bíi tèmi tó advance kí ni positive impact tó ti ní nínú society but God has so much helped me such that even you that you didn't like me you cannot ignore me mo ní kí obìnrin má fi òbò ẹ̀ ránṣẹ́ sọ́kùnrin mọ́ kódà kó sọkọ lé ẹlòmíì ṣe rí most àwọn ọkùnrin wọ́n máa ń wà kí á lẹ́sì pẹ̀lú fóònù wọn ó lè ní girlfriend míì tó ní access sí fóònù ẹ̀ ìyá àjí ń sọ ní comment section mi pé àwọn lọ́rẹ̀ẹ́ àwọn kan ọ̀rẹ́ yẹn ìyálé ni so ọkọ ẹ̀ fẹ́yàwó lé pé gbogbo òbò ìyàwó yẹn ló wà lórí fóònù ìyálé pé ọkọ ló sẹ́ǹdì ẹ̀ sí ìyálé mo dẹ̀ mọ̀ pé kì í sọkọ ló sẹ́ǹdì ẹ̀ ìyálé yẹn ló mú òbò yẹn lórí fóònù ọkọ ẹ̀ orí cyberspace yìí náà la wà tá a rí tí girlfriend sẹ́ǹdì òbò ìyàwó lé sí ìyàwó lé yẹn òbò yẹn orí fóònù ọkọ ni girlfriend ti mú ó wá sẹ́ǹdì ẹ̀ sórí fóònù tara tiẹ̀ tí woman yẹn sunkún wá tó ní òun fẹ́ fọkọ yẹn lẹ̀ ta ní kó mọ̀ torí ẹ̀ fílẹ̀ ẹ understand ẹ má sẹ́ǹdì òbò yín
àtọmọdé o àtàgbà o kò sí bó ṣe wà desperate tó kò sóbìnrin tọkùnrin ò lè tàn especially tó bá wà desperate tàbí tó bá wà in love wọ́n láwọn míì wà tó máa dédé sẹ́ǹdẹ̀ láì jẹ́ pọ́kùnrin béèrè àwọn yẹn olówó nàbì làwọn yẹn ń ṣòwò nàbì ni bí àwọn míì wà tí wọn kì í ṣolówó nàbì tó ṣe wípé wọ́n wà desperate níṣẹ́ mọ̀ pé ṣẹ́tẹ̀mí ń ṣe ni there are a lot of victims on my DM tó ṣe yí pé they were desperate for marriage thinking that ìyẹn làwọn lè fi proof loyalty especially àwọn ọkùnrin tí wọ́n sí ní Naija tó ń sí nítòsí tó jẹ́ distant relationship àwọn couple míì náà máa ń ṣe láwọn tó ti wà married wọ́n máa ń ṣe wọ́n máa ṣe camera down tọkọ yẹn máa screen record tán ní mọ̀ it can get to anywhere without even the knowledge of the man ó dẹ̀ lè ṣe ọkùnrin yẹn ló máa send ẹ̀ sẹ́lòmíì tó máa fi bùgá pé àwọn ọmọ yẹn òbó ẹ̀ wà lọ́wọ́ mi kíní kan intention tó ń fi gbà lọ́wọ́ ẹ̀ woman tí girlfriend ọkọ ẹ̀ send òbó ẹ̀ sí yẹn ṣe bó lọ́sẹ̀ méjì lọ́kọ̀ ń fi yan lódì inú ilé nígbà torí pé òun ò send òbó sí òun tún fi lo àwọn ará ibiṣẹ́ òun náà wá ní kí ni ó mọ̀ bá a dàrú òun ya kíní yẹn òun ò fojú sí ó tún bọ́ òun jà títí tóun fi ya ojú mọ́ báwo ló ṣe wá careless tí girlfriend yẹ tó fi ní access sírú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọkùnrin ò wá careful wọn ò wá careful yàtọ̀ fún yẹn gan wọ́n lè jí fóònù èèyàn lọ they can steal your phone má record ara ẹ sínú fóònù ara ẹ má dẹ̀ send ara ẹ sí ẹ ọkùnrin kankan in the name of anything tó bá wà bí tó ní relationship tó o dẹ̀ feel pé o fẹ́ keep relationship yẹn o fẹ́ kí relationship yẹn bàjẹ́ you are now doing everything to make it work má jẹ́ kí òbò sí sẹ́ǹdì wà nínú tó ń ṣe láti keep relationship even to keep marriage ọkùnrin tó bá ti travel out tí ò bá lórí ọ̀fẹ́ àti wálé wàhálà tiẹ̀ nìyẹn tó bá ti ṣeré má ṣe mọ́ kò pé ọkùnrin yẹn ò ní fẹ́ ìbànújẹ́ pé ṣé kò ní gbé ẹ síta yẹn òun ló tún máa wà nínú ẹ̀mí ẹ olórí burúkú lọkùnrin míì ó ti mọ̀ pé òun ò ní fẹ́ òbó ẹyẹn nìkan náà ló fẹ́ rí oríṣiríṣi story náà dẹ̀ máa attach mọ́ òbò yẹn ẹ wo tọ̀rọ̀ woman tó ṣẹlẹ̀ yìí story tá a ti gbọ́ nípa òbò yẹn sìn ó ti tó 16 ọkùnrin tó mọ̀ pé òun ló ń pressurize ẹ tó fi send òbò ẹ sóhun òun lòun sọ fún ẹ wípé tó o bá send ẹ ó túmọ̀ sí wípé o ò fẹ́ òun ò ní òun fẹ́ nìyẹn tó mọ bó ṣe frustrate ẹ tó kó tó send òbò yẹn tó bò yẹn bá jáde látọ̀dọ̀ ọkùnrin yẹn ó máa purọ́ mọ́ ẹ wípé ẹlòmíì tó tún send ẹ sí ló gbé síta kò ní admit pé òun lòún gbé síta mọ́ kò ní admit pé through òun ló ṣe bọ́ síta olórí burúkú lọkùnrin tó bá ń béèrè òbò obìnrin olórí burúkú ni lọ́ọ́ béèrè òbò ìyá ẹ lọ́ọ́ béèrè ti àwọn ọmọ ẹ lọ́ọ́ béèrè ti àwọn ẹ̀gbọ́n ẹ àwọn àbúrò ẹ sọ fún ẹ̀gbọ́n ẹ obìnrin kó sẹ́ǹdì òbò ẹ̀ sí ẹ ọmọ ọlọ́mọ ló máa wo kó máa sẹ́ǹdì òbò sí ẹ nítorí wípé o fẹ́ ìwọ náà sì mọ̀ pé olórí burúkú ni ẹ ò lè fẹ́ ẹ wá mọ̀ take advantage vulnerability àwọn ẹni ẹlẹ́ni any picture àbí fídíò tó bá ti sẹ́ǹdì síta máa expect ẹ̀ anytime bẹ́ẹ̀ ẹ̀yin single mother tẹ́mọ̀lẹ́ ẹ̀ lè ṣèyàwó ní ìsìn tẹ́ ẹ̀ lè ṣèyàwó ń sìn ṣé ẹ wá lè ṣe àlè tó bọ̀ ẹ̀ máa fly ní cyberspace ṣé ìyàwó ṣé kò bẹ́tà àlè tó bọ̀ ẹ̀ ń fò kiri social media is it not better to be a wife kó tiẹ̀ wá jẹ́ 15th wife ni ẹ́ wife it doesn't matter number tó tò sí ṣé kò bẹ́tà ju kó jẹ́ àlè tó ń gbóbo ẹ̀ kiri àbí ṣé ìyálé tó bá gbóbo ìyàwó síta ṣé ìyálé yẹn ò ní rot in jail tí ò ní pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ tó bá jẹ́ ìyàwó ilé eléyìí tó ní ọkọ òun ló sẹ́ǹdì òbò orogún òun sóhun ṣé wọ́n bí dá kóbò yẹn jáde lórí fóònù ẹ̀ ó dẹ̀ níyàwó kékeré yẹn kò mọ̀ wípé ọkọ sẹ́ǹdì òbò rẹ̀ sóhun mo dẹ̀ mọ̀ pé rọ́ọ̀nì ìyálé yẹn ń pa òun ló mú òbò yẹn lórí fóònù ọkọ òun ló mú kò ń ṣọkọ ló sẹ́ǹdì ẹ̀ sí tó bá dẹ̀ jọkọ náà ló sẹ́ǹdì ẹ̀ sí ìgbà tó ń rìkọ́ọ̀dù ìyàwó kékeré yẹn ọkọ yẹn ò mọ̀ olórí burúkú lọkùnrin míì ẹ má sẹ́ǹdì òbò yín sọ́kùnrin mọ́ ẹ̀yin ọkùnrin kan wá dé ẹ wá halẹ̀ mẹ́mi ṣé kìí ṣe wípé ẹ wọ wèrè àbẹ̀rò pé èmi ran yín iṣẹ́ ni kò sí jẹ́ńdà kankan tí mo ránṣẹ́ online tẹ bá kíyèsí gbogbo àwọn fídíò tí mo ti máa ń ṣe tẹ bá lọ wo the long run of that video ẹ rí wípé ní at the long run àwọn obìnrin náà là ń protect torí tó bá lọ́kọ ẹ̀ṣẹ̀ tó bá bínú tó kúrò nínú ilé rẹ̀ àwọn rífrafù tó máa bá pàdé nígboro leléyìí àwọn rífrafù ló máa bá pàdé nígboro ìgboro ti dàrú ju gbogbo lẹ́fù mo fẹ́ kẹ̀mí lẹ̀ ìfẹ́ kẹ̀mí mọ́ kẹ́rù kó kúrò ń bẹ́ẹ̀ òun ló dífá fún gbogbo jòkó sílé ọkọ ẹ̀ tá à ń sọ kì í ṣe pé bóyá nítorí wípé àwọn obìnrin la máa ń sọ bọ́ síta kó wá wo ohun tójú àwọn single mother ń rí ń ta
kò tiẹ̀ tó wá já wọn ní fò tán lè gbé ilé ayé láìdókó tiẹ̀ ń rún àwọn ọmọ secondary school náà máa toast tiẹ̀. So àwọn ọ̀rọ̀ tá à ń sọ a fi ń protect àwọn obìnrin ni kì í ṣe pé bóyá à ń ṣáìdì àwọn ọkùnrin. So ẹ̀yin ọkùnrin kan ẹ má mọ̀ jẹ́ kí inú yín máa dùn kẹ́ ẹ má rò pé bóyá ẹ̀yin lè mí ṣáìdì màá wá rí rádaràda tẹ́ ń ṣe mi wá ní sọ̀rọ̀ nípa rẹ̀. Ká má fòbó wọn ránṣẹ́ mọ́ àwọn ìyàwó ilé tí wọ́n bá rí òbò àlè lórí fóònù ọkọ wọn ò ní protect òbò yẹn ó dẹ̀ lè jẹ́ pé òbò yẹn lọkọ ń lò láti fi strengthen okó tiẹ̀ láti fi bá wọn sùn. If it is not a shame on you o wà láyé ọkọ ẹ̀ ń dìmáàndì òbò obìnrin mi ṣọ́bò tiẹ̀ ń rùn ni ṣé wọ́n ń fìyà òbò jọkọ ẹni òjò kókó ronú yẹn wò pé wáì tí ọkọ ẹ fi máa ṣerú nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ fọkàn òun náà lọ́kàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní tàǹbà bẹ́ẹ̀ lómi bá bọ́ wùlẹ̀ báyìí yóò mọ̀ rùn bí òkú adìyẹ ni. ó bẹ̀rẹ̀ rísìn tọ́kọ ẹ fi request fóbò ẹlòmíì ní tí wọ́n dẹ̀ wà láyé ó wá fi pé kó gbóbò yẹn síta ó ti gbàgbé pé òbò tó gbé síta yìí wọ́n ti okó tán máa fi dún ẹ wọ́n ti fi dún òbò yẹn náà rí tọ́kọ ẹ bá ti lá òbò yẹn rí ó sì ń bá wá fẹnu yẹn wá kíìsì ẹ òbò yẹn ló ti gbé sí social media where is your gain níbo ni gain yín wà adẹ ní ẹ̀yin obìnrin ẹ má fòbò yín ránṣẹ́ mọ́ tó bá ti ṣe rí mọ́ ṣe mọ́ it doesn't work kò kí ń work ọkùnrin yẹn máa lo against ẹni he will use it against you ọkùnrin tó lè dìde lẹ́nìí kó lóun ò fẹ́ ẹ mọ́ anything can happen the man can wake up and tell you pé òun ò ṣe mọ́ tó dẹ̀ máa dábọ̀ ẹ̀ títí tó ní rí ṣe tó máa ní láti tún lọ remarry yes ṣáà ráwọn tó ṣe pé wọ́n marry tẹ́lẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ wọ́n remarry wọ́n dẹ̀ láyọ̀ níbi tán remarry sí yẹn so kó wá jẹ́ pé ẹni tó ti kọ́kọ́ mú bímọ sí ọ̀dọ̀ ẹ̀ tó ti fẹ́ yẹn ó ti post òbò ẹ sórí social media báwo ló ṣe fẹ́ remarry ṣáwọn olórí burúkú ọkùnrin tí wọ́n bá mi jà yìí nísìnyí wípé mo ní káwọn èèyàn mọ́ sẹ́ndì òbò wọn mọ́ ṣó lórí burúkú ọkùnrin yẹn ṣóun máa fẹ́ ẹni ṣó máa fẹ́ ẹni ìwọ ọkùnrin tó ń tẹ kọ́mẹ̀ntì orí burúkú nítorí pé mo ní káwọn mọ́ sẹ́ndì òbò sí ẹ mọ́ ṣé gbogbo obìnrin tó sẹ́ndì òbò sí ẹ ṣó fẹ́ wọn ni ìyàwó tó gbé sílé tẹ́nìkan bá post òbò ẹ̀ sọ online ṣé ìyàwó yẹn máa jẹ́ ìyàwó ẹ mọ́ ṣó máa jẹ́ ìyàwó ẹ mọ́ tọ́mọ ẹ bá mú obìnrin wálé tó dẹ̀ mọ̀ pọ́bìnrin yẹn òbò ẹ̀ ó wà lórí social media ṣó lè gbà kán fẹ́ ọmọ yẹn ṣó lè gbà kán fẹ́ ọkùnrin tó bá ti ń béèrè òbò ẹ Jesus is Lord okay ọkùnrin tó bá ti ń béèrè òbò ẹ ó fẹ́ bà yí ẹ jẹ́ ni má send òbò ẹ sọ́kùnrin kankan don't send it tó bá fẹ́ máa lọ kó máa lọ tó bá bọ́kùnrin sùn tí ò fẹ́ tó gbóyún dé kí ló tọkùnrin á fi deny ó máa deny pé sóun lòun lóyún ni ó mọ̀ pé òun nìkan lòun fẹ́ bẹ́ẹ̀ ó máa sọ pé òun nìkan kọ́ lòun fẹ́ òun nìkan kọ́ ni òun bẹ́ẹ̀ sùn because ó ti believe wípé ní n tó fi gbà fóun láìfẹ́ bó ṣe ń gbà fóun yẹn lòun gbàfẹ́ lòmíì náà mentality ọkùnrin nìyẹn àwọn obìnrin la máa ń wà gullible tá a máa ń gọ̀ àwọn ọkùnrin wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe tó irú àwọn yẹn tó bá ti deny pé nǹkan lòun lóyún tó bá wá di after 10 years àwa ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ bẹ̀bẹ̀ láti wá gba ọmọ yẹn kí ló tó fi kọ́kọ́ deny pé nǹkan lòun ní ṣebí torí pé useless ara ẹ ló lò against yẹ ẹ tó bá sọ fún ọkùnrin pé no premarital sex marriage or nothing tó bá ní ẹfẹ́ afẹ́ tí ò bá dẹ̀ ní ẹfẹ́ á máa bá tiẹ̀ lọ ẹ wá máa lower standard ara yín wọ́n máa embarrass èèyàn wọ́n máa ẹ̀yin ọmọ pọ́bò tán gbé síta yẹn is a shame on all women the entire womanhood in the whole world mo wá ní káwọn obìnrin má sẹ́ndì òbò wọn sí yín mọ́ ẹ wá ń pariwo ẹ wọ wèrè ni àbí èmi wá rán yín níṣẹ́ so mo sọ ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti mọ̀ wípé ní ara yín kò tọrọ ẹ kúrò lórí péjì tèmi o cyberspace náà ń pè bí cyberspace náà ń pè bí kò sẹ́gbọ̀n kò sábúrò ń bí jẹ́jẹ́ mi ni mo jòkó àná mo sẹ́ndì òbò mọ́ tó bá ti ṣe mọ́ ẹlòmíì ti wò pé bóyá ó máa work out bóyá ó máa ṣe kinní kan at the end of the day wọ́n padà já wọn nítàn mọ́ ni àwọn ọkùnrin míì àdàgbà má dànù àgbàyà ni wọ́n mọ̀ pé àwọn làwọn victimize ẹni yẹn tó fi sẹ́ndì òbò yẹn wọ́n dẹ̀ máa lo against ẹ̀ àrọ́mọdọ́mọ yín náà irú yín báwọn ni wọ́n mọ̀ bá pàdé ọkùnrin tó bá ṣerú ẹ̀ fóbìnrin tó gbóbo obìnrin síta àrọ́mọdọ́mọ rẹ̀ àṣírí wọn mọ̀ tú ni àṣírí wọn ò ní bò kẹ́kọ̀ọ́ sì lọ a ní ẹ mọ̀ ṣe mọ́ ọ́rọ́ǹgì wọ́n ní àgbàlagbà ní woman yẹn bí ò tiẹ̀ dàgbà ó tiẹ̀ jọmọdé anybody tó bá ṣe rí má ṣe mọ́ it doesn't pay olórí burúkú lọkùnrin tó bá ń béèrè òbò ẹ lọ́wọ́ ẹ tó ní o sẹ́ndì òbò ẹ kó sẹ́ndì sóhun kó lọ béèrè òbò yá rẹ kó
kó sọ fún yẹ kí yẹ sẹ́ndì òbò ṣe bó bò tó ní kó sẹ́ndì náà ló ń bẹ lábẹ́ ìyá rẹ̀ so kó pè yẹ kí yẹ sẹ́ndì òbò tiẹ̀ kó sẹ́ndì ẹ̀ sí èmi lẹ wá fẹ́ halẹ̀ mọ́ nígbà tí ṣe wípé wọ́n bọ́ bàtà lé ọ lórí àbí ìwọ fúnra ẹ̀ ló fọwọ́ ara ẹ̀ kó bàtà tó kó sórí ó gbowó dẹ́tà lọ́wọ́ àwọn ìyáláyà rẹ̀